Ọ̀kan pàtàkì ní ètò ìrìnnà tó dára jẹ́ nínú àwọn ohun èlò tó máa ń mú ìlọsíwájú bá àwùjọ. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìjọba lónìrànràn fi máa ń wá ọ̀nà láti rí dájú wípé lílọ bíbọ̀ àwọn èèyàn wọn àti àwọn ohun ọrọ̀ ajé wọn ń lọ láìsí ìdíwọ́ kankan nípa pípèsè àwọn ọ̀nà tí ó dára. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tó gorí àlééfà ní nǹkan bíi ọdún 3 àti díẹ̀ sẹ́yìn nípínlẹ̀ Ògùn náà kò gbẹ́yìn nínú akitiyan àti rí dájú wípé gbogbo ojú pópónà rẹ̀ dùn rìn. Ní ìmọrírì ipa pàtàkì tí ojú pópónà tó dára tó dùn rìn kó nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àwùjọ, gómìnà Ìbíkúnlé Amósùn rí dájú wípé ọ̀kan pàtàkì ní ìṣàtúnṣe ìlú àti ìpèsè àwọn ohun amúlùdùn jẹ́ nínú ètò pàtàkì 5 ìjọba rẹ̀. Ní báyìí àwọn àṣeyọrí lọ́lọ́kan òjọ̀kan ló wá ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ Ògùn báyìí lórí ètò ìṣàtúnṣe àwọn ojú pópónà wa. Lára ìgbésẹ̀ àkọ́kọ́ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí iṣẹ́ ìṣàtúnṣe àti ìràpadà ìpínlẹ̀ Ògùn ní ìṣàtúnṣe àwọn ojú pópónà tí wọ́n ti dàlàpà tẹ́lẹ̀ rí wà àti líla àwọn titun mìíràn. Eléyìí ni ìjọba yìí ṣe láti túbọ̀ ṣí gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn sílẹ̀ fún ìlọsíwájú ètò ọrọ̀ ajé. Gbogbo àwọn ẹkùn ìdìbò wọ̀nyí, Ògùn West, Ògùn East àti Ògùn Central, ni ó ti rí ọwọ́ ìjọba lórí iṣẹ́ ìṣàtúnṣe àwọn ọ̀nà kówá wọn. Lára àwọn ọ̀nà náà lóríṣiríṣi láti rí eléyìí tó gùn tó ibùsọ̀ kìlómítà 10 sí 14 láwọn agbègbè kan. Láti wá rí dájú wípé gbogbo àwọn iṣẹ́ ojú pópónà náà wà ní ìbámu pẹ̀lú ti ìgbàlódé, láti orí àwọn tí wọ́n ṣàtúnṣe wọn dórí àwọn tí ìjọba ṣẹ̀ṣẹ̀ ń là, oríṣiríṣi àwọn èròjà ojú pópónà tó gbòde òní mu ló wà níbẹ̀. Lára wọn láti rí àwọn ojú àgbàrá omi, ibùdókọ̀, afárá mọ́tò olókè tó fi dórí afárá aláfẹsẹ̀rìn sọdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ó ṣe máa ń rí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú kan tí ilé wọn tàbí ilé ìtajà wọn wà lẹ́bàá títì ló ní láti fàyè sílẹ̀ fún àwọn iṣẹ́ àkànṣe fífẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú pópónà wọ̀nyí lójú fún ìlọsíwájú ìlú. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wọ̀nyí ni ìjọba ní láti wó lulẹ̀ kí wọ́n lè bá fàyè gba àwọn agbaṣẹ́ṣe tí wọ́n gbé àwọn iṣẹ́ náà fún láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu. Àmọ́ ṣá, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ gómìnà Ìbíkúnlé Amósùn, a kò lè fọwọ́ yẹpẹrẹ mú àdúrótì àwọn ará ìlú wọ̀nyí tí wọ́n pàdánù àwọn nǹkan ìní wọn. Nítorí náà, ó wá gbóṣùbà fún ìgbésẹ̀ akọ wọn eléyìí tí ó ní wọ́n ṣe fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn. Gbogbo àwọn tó wá faragbá látàrí iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà wọ̀nyí ni ìjọba rí dájú wípé wọ́n san owó gbàmábìínú fún. Láfikún, fún àwọn tó tún ní ilẹ̀ díẹ̀ láwọn àyè wọ̀nyí, ìjọba yìí tún ràn wọ́n lọ́wọ́ láti tún ilé wọn kọ́. Bàbá wa náà ló ní pé tígi bá wó lugi tòkè la kọ́ ń yọ. Tá a bá ṣàárín ìlú a lè dẹ́yìn. Ṣé báwọn kan ti wà ń bí tẹ́lẹ̀, mi ò fi bú wọn o. Àwa là wá wò pé èyí tá a dé yìí o, àfi ká wá ètò pé a gbọ́dọ̀ ṣe kínní Ògùn state rẹ̀, àfi kó dà bíi ti ìlú ọba, bíi ti London, bíi ti America, bíi ti Dubai, bíi ti gbogbo ẹ̀ ní. Kò ṣe iṣẹ́ ẹjọ́ kan àwa bẹ̀rẹ̀ ni. Owó gbà má bínú tá à ń san padà fún wọn, ká tó rí san. Àti ìsọ̀tán náà àwọn míì díẹ̀díẹ̀ tá a tún ṣẹ̀ṣẹ̀ ń ṣe àti ìgbà bẹ̀rẹ̀ rí i pé a ti fún àwọn èèyàn púpọ̀ nínú wọn. Kíkọ́ àwọn ọjà ìgbàlódé ní àwọn ọjà bíi Ṣàpọ́n, Ìtòkú, Omídà àti Ìsàlẹ̀ Ìgbèyìn tún jẹ́ ọ̀nà kan tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún gbà láti rí i dájú wípé gbogbo àwọn ìyálọ́jà àti bàbálọ́jà tí wọ́n pàdánù ilé ìtajà wọn ní àwọn agbègbè wọ̀nyí ni wọ́n tún fún ní àwọn ilé ìtajà ìgbàlódé mìíràn láti máa tajà wọn lọ tí iṣẹ́ bá parí lórí wọn.
àwọn míì tó jẹ́ awó ọjà ẹ̀ àti ń ṣe ọjà míì àwọn ọjà yìí ó à ní gbé fún wọn lọ́fẹ̀ẹ́ o àmọ́ ṣá àti ya fọ́tò gbogbo àwọn tó wà níbẹ̀ tẹ́lẹ̀ a máa wá fún wọn padà wípé ẹ kọ́kọ́ lò fún bí oṣù mẹ́fà yìí lọ́fẹ̀ẹ́ náà lẹ́yìn yẹn ká wá jókòó bó jẹ́ tọrọ ni bó jẹ́ sísì lẹ́ máa san fún bí ọdún 5 àmọ́ ṣé ẹni tó bá ìṣẹ̀fẹ̀ wá rà ìyẹn ló máa sanwó bẹ̀rẹ̀ àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ àti ya fọ́tò gbogbo wọn àtàwọn tó wà lójú títì yẹn tẹ́lẹ̀ àti ṣe láàrin ọjà nínú ibi ọjà tá ẹ̀ṣẹ̀ ṣe ọjà àgbàlódé dẹ̀ ni kò yára tó jẹ́ pé a fẹ́ lọ tọ́ wa ṣẹ̀ máa wá bìkan kiri tí wọ́n máa bá wa rárá o àti ṣe ilé ìtọ́ ilé gbogbo ẹ̀ síbẹ̀ àti ṣe àwọn ọjà tó jẹ́ wípé nínú ọjà wa ń bẹ̀ air condition ti wà ń bẹ̀ fáànù wà ń bẹ̀ tó ní kálukú bá fẹ́ ó ti wà ń bẹ̀. lẹ́yìn ojú pópónà ìbàrà ìta ẹ̀kọ́ òkè ṣòkòrì tó toró tó fi dé ìta ìyálòde lọ sí akin olúgbadé èyí tíjọba kọ́kọ́ gbé ṣe láti fi ìlànà bí àwọn ojú pópónà gbọ́dọ̀ ṣe rí nípínlẹ̀ Ògùn iṣẹ́ àkànṣe ojú pópónà ńlá mẹ́ta mìíràn tún ní ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé ṣe láàrin gbùngbùn ìlú Abẹ́òkúta tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn eléyìí tí ó wà lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn Central àwọn ọ̀nà wọ̀nyí wà láàrin ibùsọ̀ kìlómítà 9 sí 12 àmọ́ ṣá pẹ̀lú ìdáhùn sí ìpè àwọn ará ìlú láti túmọ̀ àwọn iṣẹ́ àkànṣe àwọn ọ̀nà ọ̀hún débi tí wọn kò lérò dé níbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìjọba tún ti fi kún ju bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wọn lọ. fún àpẹẹrẹ ojú pópónà Òjèrè sí Àdátán iṣẹ́ àkànṣe ojú pópónà yìí bẹ̀rẹ̀ láti agbègbè Ìyànà Olókè lọ sí Mall Junction àwọn ará ìlú tún ké sí ìjọba láti mú iṣẹ́ ojú pópónà náà dé agbègbè Mudalawa Stadium láàrin ojú pópónà yìí kan náà láti rí àwọn ọ̀nà mìíràn tíjọba tún ṣe bíi ojú pópónà Oníkólóbó lọ sí Omidá ìsàlẹ̀ Ìgbèyìn tó fi dé Ṣàpọ́n Ìjàyè lọ sí Ìyànà Mortuary Junction Ọlọ́run ṣògo lọ sí Òkè Láǹtóró Abiola Way lọ sí Mall Junction tó fi dé Àṣérò. lára àwọn èròjà ojú pópónà tíjọba yìí tó rí dájú wípé wọ́n wà láwọn ọ̀nà wọ̀nyí ni ojú àgbàrá omi ọ̀nà ẹlẹ́sẹ̀ iṣẹ́ mímú eré sísá àwọn onímọ́tò mọ́ níwọ̀n tó fi dórí iná ojú pópónà tó ń darí àwọn awakọ̀. àwọn afárá mọ́tò onílẹ̀ àti olókè náà tún wà lára àwọn iṣẹ́ àkànṣe ńlá tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún gbé ṣe láwọn ojú pópónà wọ̀nyí láti lè rí i dájú wípé àwọn ọ̀nà náà lálòpẹ́. afárá mọ́tò olókè èyí tó wà níbàrà èyí tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ tíjọba yìí kọ́ náà tún gba orí ọ̀nà Òjèrè Àdátán yìí kọjá. iṣẹ́ píparí afárá mọ́tò yìí jẹ́ ọ̀kan tó ṣe àfihàn àdìsọ́kàn ìjọba yìí lórí ìmúṣẹ àfojúsùn rẹ̀ lórí ìpèsè ohun amúlùdùn ní ìpínlẹ̀ Ògùn. láàrin afárá mọ́tò Ìbàrà àti afárá mọ́tò Ṣàpọ́n iṣẹ́ kíkọ́ afárá mọ́tò onílé méjì mìíràn tún lọ lọ́wọ́ ní agbègbè ìsàlẹ̀ Ìgbèyìn èyí tí iṣẹ́ ti débi tó lápẹẹrẹ lórí wọn. gbogbo àwọn afárá mọ́tò wọ̀nyí ni wọ́n wà ní ìbámu pẹ̀lú ohun tí wọ́n pè ní Ogun Standard ní pàápàá pẹ̀lú bí wọ́n ti ṣe rí wípé wọ́n fẹ̀ dáradára láti rí dájú wípé wọ́n láàyè láti gba lílọ kábọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́tò lásìkò kan náà. iṣẹ́ àkànṣe pàtàkì ojú pópónà mìíràn tó tún lọ lọ́wọ́ báyìí ní ìlú Abẹ́òkúta ni eléyìí tó bẹ̀rẹ̀ láti agbègbè ojú pópónà OGTV Ajébọ̀ lọ sí ojú pópónà Àgọ́ọ̀bà eléyìí tí wọ́n tún ti mú dé ẹnu gádà báyìí iṣẹ́ ti débi tó lápẹẹrẹ ní ojú pópónà yìí tí wọ́n sì ti parí àwọn abala kan níbẹ̀. iṣẹ́ ojú pópónà Ajébọ̀ sí OGTV yìí tún gba ojú pópónà FMC dé Àbà kọjá ní ààyè yìí wọ́n ti dá ọ̀dà sí ọ̀nà náà tí wọ́n sì ti parí iṣẹ́ líla ojú àgbàrá omi àti ọ̀nà ẹlẹ́sẹ̀ níbẹ̀. àwọn tó ń ṣàmúlò ọ̀nà náà sì ti bẹ̀rẹ̀ sí ní gbádùn wọn báyìí. bákan náà ni iṣẹ́ ti débi tó lápẹẹrẹ ní orí afárá mọ́tò olókè tó wà ní agbègbè Ṣàpọ́n àti Ìtòkú tí ìgbàgbọ́ sì wà wípé láìpẹ́ láì jìnnà ìjọba yóò ṣiṣọ́ lójú wọn.
Pẹ̀lú ibi tí iṣẹ́ dé lórí àwọn afárá mọ́tò méjèèjì yìí, ó ti ń ṣàfihàn ìmúṣẹ ìlérí ìjọba láti kọ́ irúfẹ́ afárá mọ́tò èyí tí ó kọ́kọ́ kọ́ sí agbègbè Ìbàrà sí ibí yìí náà, eléyìí tí ó mú kí ìpínlẹ̀ Ògùn fakọyọ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Iṣẹ́ tó ti fẹ́ẹ̀ parí ní ojú pópónà Àgọ́ Ọ̀bà, eléyìí tí ó fẹ̀jú dáadáa tó lè gba mọ́tò 10 lẹ́ẹ̀kan. Síwájú sí ojú pópónà NNPC lọ sí Lẹ́mẹ̀, lọ sí ìyànà mọ́ṣúárì tó fi dé Abiola Way tún jẹ́ ọ̀nà kan tíjọba yìí ń ṣiṣẹ́ Ogun Standard níbẹ̀. Gbogbo àwọn ohun èròjà ìgbàlódé bíi ọ̀nà fún àwọn ẹlẹ́sẹ̀, iná ojú pópónà tó fi dórí ojú àgbàrá omi ni wọ́n wà ní ojú pópónà yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n tún ti mú ẹwà bá ojú pópónà yìí. Ojú pópónà Mádójútìmí lọ sí Mudashiru Lawal Stadium tó fi dé Aṣérò náà tún jẹ́ ojú pópónà kan tí ìjọba yìí ń ṣiṣẹ́ lé lórí nílùú Abẹ́òkúta tí iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí níbẹ̀. Gbogbo àwọn tó ń ṣàmúlò ọ̀nà yìí ni wọ́n ti ń lọ kábọ̀ níbẹ̀ pẹ̀lú ìrọ̀rùn láìsí ìṣòro kankan. Lára àwọn iṣẹ́ àkànṣe ojú pópónà mìíràn tíjọba gómìnà Ìbíkúnlẹ̀ Amósùn tún gbé ṣe ní ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ogun Central ni a ti rí iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà tó gba abẹ́ afárá mọ́tò Màgbòrò kọjá. Wọ́n ti ṣiṣẹ́ líla ojú àgbàrá omi àti ọ̀nà aláfẹsẹ̀rìn ní ojú pópónà yìí tí àwọn awakọ̀ sì ti ń gbádùn ọ̀nà náà. Ekun ìjọba yìí tún ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí iṣẹ́ àkànṣe ojú pópónà Ìjókòó lọ sí Àkútè lọ sí Alágbolé. Ìjọba yìí bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ojú pópónà yìí látàrí ìṣòro táwọn tó ń ṣàmúlò rẹ̀ ń kojú látọjọ́ tó ti pẹ́ tí ọ̀nà náà ti wà ní ipò àlàpà. Àmọ́ báyìí ojú pópónà Ṣàngó Ìjókòó tí wàá tún ti dára sí ju tàtẹ̀yìnwá lọ látàrí iṣẹ́ àkànṣe tí ìjọba ń ṣe níbẹ̀ báyìí tó sì ti mú ìrọ̀rùn bá àwọn ará agbègbè náà. Bákan náà iṣẹ́ tún ti débi tó lápẹẹrẹ lórí àwọn afárá mọ́tò olókè 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní orí ojú pópónà yìí. Àwọn afárá mọ́tò ọ̀hún ní eléyìí tó wà ní agbègbè Ọgbà Ayọ̀ níjókòó, èyí tó wà ní Arárọ̀mí ní Odò Láǹbẹ́, méjì tí wọ́n wà ní Àkútè àti eléyìí tó wà ní Alágbolé. Díẹ̀ ni àwọn ọ̀nà yìí nínú gbogbo iṣẹ́ àkànṣe ojú pópónà tíjọba gómìnà Ìbíkúnlẹ̀ Amósùn ti gbé ṣe ní gbogbo àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn láàrin ọdún 3 àti díẹ̀ tó gorí àléfà. Gbogbo eléyìí ló ti wá mú ìpínlẹ̀ Ògùn rẹwà sí tó sì ti mú ìlọsíwájú bá ìpínlẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti jẹ àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan lábẹ́ àwọn iṣẹ́ àkànṣe oníranran tíjọba gómìnà Ìbíkúnlẹ̀ Amósùn ti gbé ṣe ni wọ́n tún jẹ́rìí sí wípé lóòótọ́ àti lódodo ìrọ̀rùn ará ìlú jọba lọ́kàn àyà ìjọba yìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń gbóṣùbà fún iṣẹ́ takuntakun ìjọba ní pàápàá jùlọ lórí iṣẹ́ ìṣàtúnṣe àwọn ojú pópónà wa èyí tí wọ́n ní kò tíì ṣẹlẹ́gbẹ́ rẹ̀ nípínlẹ̀ yìí. Mo
láìkì ìjọba bàbá Amosu gan, mo láìkì ìjọba wọn gan torí pé wọ́n ti try fún wa gbogbo bí wọ́n ṣe ṣe ìjọba ọdún mẹ́ta yìí ó tẹ́ wa lọ́rùn kán tún lò sí la fẹ́ kán lò sí dáadáa kí wọ́n máa ṣe dáadáa kọ́lẹ́ túbọ̀ máa bù sí wọn lápò kán máa rí ṣe kán máa rí bàjẹ́ ọmọ wọn ò ní yọ̀kù nǹkan kan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run nítorí pé wọ́n try fún wa gan. ìjọba Amosu dá o à ń fẹ́jọba wọn sí lẹ́ẹ̀kan sí i torí wọ́n ṣe títì fún wa wọ́n ṣe iléèwé ọ̀fẹ́ wọ́n ṣe gbogbo nǹkan tó mèremère àti ẹ̀ mọ̀ pé Ogun State lè dáa tó yìí àwọn náà ìgbà ọ̀tún tó dé ká lò pẹ́pẹ́pẹ́ lálàáfíà Ọlọ́run á dọ́mọ wọn sí o ìgbà ọ̀tún wọn náà á máa tẹ̀síwájú lọ títí láéláé kò ní dẹ́kun Ogun State àtúbọ̀ gbádùn dáadáa o a fẹ́ wọn lẹ́ẹ̀kan sí o. lórí bíríìjì tí wọ́n ṣe àríró ẹ̀rì ní Abẹ́òkúta wa ń bìbà tó yẹ pé níwọ̀nba àgbà tí wọ́n bí wa náà ti agbọ́njú àdúrà pé káwa náà ti ẹ̀ ní bíríìjì ìwọ̀n kan àmọ́ ẹni tó bá rí ohun tí ó wà ní Abẹ́òkúta nísìn ká má ti sọ gbogbo ìpínlẹ̀ Ògùn a máa ṣàdúrà fún ni Ọlọ́run á túbọ̀ ràn án lọ́wọ́ wọ́n á lè ṣe àṣeyọrí lágbára Ọlọ́run second time yẹn wọ́n á lọ lágbára Ọlọ́run á dẹ̀ tì wọ́n lẹ́yìn ìhun rẹ̀ wọ́n á ṣojú ẹ̀mí wọn lágbára Ọlọ́run lọ́lá mẹ̀kúnnù wọ́n á ṣe ẹlẹ́ẹ̀kejì láṣeyọrí. súnkẹrẹ fàkẹrẹ mọ́tò àkọ́kọ́ dúró ná pé èèyàn lọ sọ́jà kò tètè dé ìyẹn ti kúrò ńbẹ̀ lẹ́yìn yẹn àwọn onímọ́tò pàápàá tún gbádùn ẹ̀ nítorí mọ́tò bàjẹ́ lónìí ó bàjẹ́ lọ́la ìyẹn ti kúrò nìyẹn tó ìrìn yẹn máa já gerege kò ní sí wàhálà kankan mọ́ mo tún gbàládùra fún wọn wípé Ọlọ́run á jẹ́ kẹ́mi wọn lè parí ẹ̀ nígbà tẹ́mi wọn bá parí ẹ̀ tán èyí tó tún kù tí wọ́n tún fẹ́ bá wa ṣe ẹ̀mí wọn á lè ṣe. inú mi dùn gan-an lákòókò yìí pàápàá fún tí gómìnà wa Ìbíkúnlé Amósùn sẹ́nitọ̀ wa pàtàkì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí wọ́n ní àyípadà ńláńlá yìí ó dé bá ìpínlẹ̀ Ògùn èyí tí a ti ń retí láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn láti ń retí irú